bí mo ń ṣeré mi pẹ̀lú odù orin o ẹ dákẹ́ jẹ́jẹ́ kẹ́nìbọ́dì máa sọ̀rọ̀ ọmọ afẹ́lẹ́lẹ́ ṣùlẹ́lẹ́ mi máa gbòde orin yẹn bí dà pé ọwọ́ ọlá wọ́n fi gbá wa lójú. sẹ́yìn lẹ́ lórin yẹn ni. bẹ́ẹ̀ ni. Gìjẹ́gẹ́dẹ́. mo ṣe gìjẹ́gẹ́dẹ́ ọmọ afẹ́lẹ́lẹ́ máa tà máa lo máa lóde. Alangere o, Alangere lẹ́tọ̀. wá bẹ̀rẹ̀ eré tèmi ní 1979 àwọn Pasuma àwọn yẹn ò tí ì jáde ńgbà tèmi sọ yìí Òbésèré gan-an kò ì jáde. Alangere. ta kúrò ń bẹ̀rẹ̀ ta máa dé tọ́kì bí táyà kejì tó ṣe fọ́ nìyẹn ok ẹ jẹ́ kí n wá fọganáísà lọ. olùkọ́ dẹ̀ wá ń bẹ̀rẹ̀ kan náà àwọn ọmọọṣẹ́ mi ló bẹ̀rù ló lóun fẹ́ wẹ̀ ló wẹ̀ ó kú sínú odò yẹn. Alangere. wọ́n lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn ọ̀jẹ́ ayé le bàbá mi. ayé lè báwo. ìkan tó jọ mí lójú tí mo fi wá sọ pé wẹ́ẹ̀ bí tẹ́ bá mi dé yìí mo gbà fọ́lọ́run. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Alangere lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. tó bá ti dò sí o là ń láti pè láàfin àwa lóde ẹ jáde wá ẹ jẹ́ káyé yẹ wá àrẹ̀múdé mo jáde wá mo ti ṣe bá a gbà àwa lóde ẹ jáde wá ẹni sùn kò dìde àwa lóde ẹ jáde wá bọ́mọ kékeré ju bàbá gbà òun láti mí àríṣe àrẹ̀mú adé mi tùlẹ́lẹ́ ìbámọ́ súra tù bàkúdírà bàbá onítọ̀ èèbù àyíndé o. ẹ dárúkọ yín fáwọn èèyàn. èmi ni Alhaji Chief Michael Afẹ́lẹ́lẹ́. Afẹ́lẹ́lẹ́ onífújì nìyí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ládùúgbò wọn. alhamdulilayi àyànmọ́ ni Ọlọ́run ọba ló fún mi àti iléèwé mo ti máa ń kọ orin bá fẹ́ ṣe entertainment ní school akọrin. ní school wo ládùúgbò wo. ní Odò Ògbólú ní Muslim school Odò Ògbólú Ogun State Ìjẹ̀bú Odò Ògbólú. ìgbà tí mo wá ṣetán tí mo wá sèkò mo ń kọ́ṣẹ́ ṣe carpentry mo tún kọ orin yẹn mo ń bá àwọn ajíwèrè jáde. àwọn ajíwèrè wo lẹ ń bá jáde ládùúgbò wo. àwọn orí adé Àdìó. ládùúgbò wo nìyẹn. ní Bàrígà. then máa kan Ẹ̀sàtàndá director Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn bá wọn jáde nínú wa gbìyànjú àti máa kọrin mo wá bẹ̀rẹ̀ eré tèmi ní 1979. wéré lẹ bẹ̀rẹ̀ àbí fújì. mo bẹ̀rẹ̀ ajíwéré mo ń jáde lọ sí Mọ̀rúfù Dean School ní ìjọ ìtúnu àwẹ̀. ìgbà tẹ dé kò tẹ bẹ̀rẹ̀ ní 79 yẹn ní Bàrígà àwọn ajíwéré mi wo lẹ tún gbọ́ lérí àbí tẹ wà tàbí ní tòsí ládùúgbò. àwọn tí mò ń gbọ́ ni àwọn Ẹ̀sàtàndá director Yusuf Àkànní Lateef Àmọ̀ó Sòròkí àti Ramani Àyìndé ní Bàrígà wa ń bíbẹ̀ àwọn ti wà ń bàdàn sí. now nígbà tẹ bẹ̀rẹ̀ 1979 ìgbà ọlẹ́ àyípadà tó di fújì. 1980 ní ẹ̀gbọ́n mi kan fẹ́ ṣe ìkómọ wá ní èmi ni máa ṣeré fún wọn wá ní kò sí wàhálà gbogbo orin tá à ń kọ ń gbà ẹ náà bí orin ajíwéré ni. so bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ ní 1980. ní 1980 mo bẹ̀rẹ̀ sí ní ṣeré ìta. ìyẹn jẹ́ bí ọdún 45. bẹ́ẹ̀ni. tí Sulaimon Ramaitu Afẹ́lẹ́lẹ́. Afẹ́lẹ́lẹ́. bẹ́ẹ̀ni. orúkọ yín la Fẹ́lẹ́lẹ́ yẹn ni àbí bo la Fẹ́lẹ́lẹ́ yẹn ti wá. orúkọ bàbá mi ni nígbà pé bàbá mi náà ó ń kọrin nígbà kan tóun náà máa pè pé Afẹ́lẹ́lẹ́ 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 tó bá dẹ̀ ti rí mi ìyẹn ní ìwé Afẹ́lẹ́lẹ́. tó mórúkọ yẹn wá nìyẹn. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ 1980 ládùúgbò Bàrígà yẹn ẹ wá change ẹ̀ sí fújì àbí. bẹ́ẹ̀ni. à ń wo lẹ́jọ́ wà ń Bàrígà àtẹ́jọ́ ń kọ fújì. náà irú Ramani Àyìndé yẹn Àmọ̀ó Lateef àti Adéwálé Kòńtà Ahmed Àyìndé Adéwálé Kòńtà àjọ ń kọ fújì nígbà Bàṣírù Àkànjí Àkànjí ti ṣe aláìsí Ọlọ́run kó fọ̀run pẹ́.
Iṣẹ́ fújì yẹn ṣé ká sọ pé ẹ kọ lọ́dọ̀ èèyàn ni àbí báwo lẹ̀yin ṣe. Àyànmọ́ ni mo ríra pé bàbá mi ó ń kọrin tẹ́lẹ̀, ẹ̀jẹ̀ yẹn wà lára mi, iṣẹ́ bàbá mi ni ní Odògbólú bẹ́ẹ̀ bàbá mi yẹn ọkùn ọwá. Àwọn tó jẹ́ ti bàbá mi wọ́n sọ pé ọkùn ọwá ni mo ti wá, àwọn tó jẹ́ ti màmá mi wọ́n ní Odògbólú nílé mi. A kì í lápá bàbá ká màmá ní ti yeye tọdún tòsí Ìjẹ̀bú ẹgbẹ́ mi nílẹ̀ o ẹ̀sà ti gbé mi délé ọlá. Nígbà yẹn mo kọrin yẹn bẹ́ẹ̀ fún wọn tí n bá lọ ṣeré lódògbólú tàbí mo lọ ṣeré lọ́kùn kó tó di pé mo máa ń lọ sọ́kùn yẹn mo ti ṣe lẹ́kọ̀ọ́ yìí dáadáa. Àwọn ọmọ ìlú wọ́n rí i pé máa tó ti ń gbìyànjú ó ti ṣe ó ti gbé afẹ́lẹ́ ti ń gbìyànjú ó ti ṣe àwọn á pè mí sí ìlú lódògbólú àti lọ́kùn kódà mo joyè ní ọkùn gan ààrẹ onífàájì ọkùn ọwá. Ọkùn ọwá níjẹ̀bú. Níjẹ̀bú ọkùn ọwá. Ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì yẹn àwọn onífújì míì wo lẹ tún wá ń gbọ́ ní bóyá mo ṣe nǹkan. Ó pọ̀ àwọn ọ̀gá mi Àdìsá Aláṣẹlà, àwọn Ṣínà Àkànní ṣe mọ̀ pé ayé ti gbọ́ wọn síwájú èmi lẹ́kọ̀ọ́ iṣẹ́ àwọn Wàsíù Àyìndé àwọn ọ̀gá wa pọ̀ gan-an Fànsáyé Àlàmú kábẹ̀ látòrí bàbá wa Barrister Kollington Àyìnlá Bàtáyà Dìó gbogbo wọn pọ̀ rẹpẹtẹ. Àwọn Pasuma àwọn yẹn ò tí ì jáde ńgbà tèmi ń sọ yìí. Àwọn yẹn ò ì jáde ńgbà tèmi ń sọ yìí. Pasuma ò ì jáde ní 1980. Òbésèré gan-an ò ì jáde torí gbogbo ìgbà táwa ṣì ń kọrin yẹn mi ì tí ì gbóhùn rárá. Síkàbàkà lẹ́yìn yẹn after àwọn yẹn pẹ̀lú àwọn Ṣínà Àkànní Kàbákà náà òun náà pẹ́ lẹ́nu ẹ̀. Ìgbà wo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́? Rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn ọ̀jẹ́ ayé le bàbá mi. Ayé le báwo? Mo fẹ́ lọ ṣe rẹ́kọ̀dù. A fẹ́ wọ stúdíò níjọ́ Tuesday. A lọ ṣeré ní Àgọ́ Òwòye ní Saturday eré ọ̀sán. Àwa ń darí bọ̀ lálẹ́ adé Ìjẹ̀bú Òde arígbàbù roundabout yẹn àdẹ̀ ń lọ ṣeré alẹ́ kan ní Láwánsì ní gáréjì Láwánsì ilé epo tó wà lẹ́gbẹ̀ẹ́ Láwánsì yẹn. Bí mọ́tò ṣe dànù nìyẹn onílù mi dẹ̀ kú instantly. Àìmọye àdánwò tó ti wáyé bẹ́ẹ̀ ní tó fa ti rẹ́kọ̀dù yẹn tá a rí ṣe. Ẹ wàá ṣe rẹ́kọ̀dù kankan? Mi ò ṣe èyí tí mo ṣe kan tí mo kọ bí wúrẹ́ bá aṣọ àgbàgbé mi àfi síbẹ̀ lọ. Fàgùtàn bá aṣọ àgbàgbé mi àfi síbẹ̀ lọ. Bólógìn ní iṣu àdèpẹ́ bó ní àdèpẹ́ bó àgbàgbé ẹni. Gbogbo ohun tí ẹ ṣe kò tiẹ̀ dùn mí mo gbà fọ́lọ́run. Bó bá lówó lọ́wọ́ ayé àwa ẹ̀ bí òṣó mọ́ wọn sá lọ ni. Mo ṣe ìlú tí mo. Gbogbo táwọn wo ṣe àwọn wo ló ṣe nǹkan gbà yẹn. Gbogbo àwọn tó ń dà mí láàmú gbà yẹn ni torí ní 86 mo fẹ́ lọ ṣeré ní Naira International Motel ní jọgù Friday. Ìgbà yẹn àti máa lo jàǹgò dánfó la máa ń lò. Dánfó yẹn wọ́n ṣe kárí àsí lórí tá a máa kó spíkà wá sí. tó a wá dé àgbọ̀ wa táyà wa a ní flat tire a wá gbé extra tire sí pé tá a bá dé ìlú tó next bí irú ìlú bí Ìbẹ̀fún bí nǹkan kan ṣáà tá a bá débẹ̀ ká ṣe táyà rẹ̀ ẹ̀rí ká kúrò níbẹ̀ tá a máa dé tọ́kì bí táyà kejì tún ṣe táyà tá a gbé sí bó ṣe fọ́ nìyẹn kí la fẹ́ ṣe báyìí Ọlọ́run ok ẹ jẹ́ kí n wá fọganáísà lọ wá fọganáísà lọ kí n tó dé ìkan náà àwọn ọmọ odò kan dẹ̀ wà ń bẹ̀ yẹn ìkan náà àwọn ọmọọṣẹ́ mi ló bẹ̀rù ló lóun fẹ́ wẹ̀ ló wẹ̀ ó kú sínú odò yẹn fún yẹn dé láti bẹ̀rẹ̀ a lè lọ bí eré tá à ń lọ eré tá a fẹ́ ṣe ní odò Ògbólú àbí níjẹ̀búgbó tabako ń bẹ̀ kó wá sódò Ògbólú ìjọ sátidé tó a tún máa ṣeré ní Easter Sunday gbogbo eré yẹn kò ṣeé ṣe tó ìdààmú bẹ́ẹ̀ yẹn kó oríṣiríṣi gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó pẹ̀lú tó jẹ́ pé kémi gan fẹ́ fà sẹ́yìn pé
eléyìí ti le jù ẹ̀mí mi náà fẹ́ gbà yìí torí wọ́n sọ pé iṣẹ́ ayé ni èmi náà dẹ̀ mọ̀ pé iṣẹ́ ayé ni iṣẹ́ orin iṣẹ́ fújì wọ́n ní iṣẹ́ ayé ni a gbìyànjú díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ni ló ní bó ṣe máa rí nìyẹn bóyá ẹ̀mí tó fẹ́ gbà tọ́lọ́run ò fún wọn torí àdúrà à ń ṣàdúrà à ń ṣe gbogbo ẹ̀ ìyá Ọlọ́run. so ẹ wàá rí rẹ́kọ̀dù ṣe abẹ́ṣẹ́ ẹyọkan. ẹyọkan tí mo ṣe náà ni mo sọ ni mo kọ yẹn. orin yẹn ń bẹ lẹ́yìn ẹyọkan yẹn ń kọ́ ọdún wo lẹ ṣe ẹyọkan yẹn. a ṣe ní 1991. kí lẹ pàkọ́lé ẹ̀. àsìkò ti tó mo fẹ́ gbàre tèmi ìgbà mi ti dé o mo fẹ́ gbàre tèmi lọ́wọ́ ọmọdé lù pẹ́ lágbàlagbà àsìkò ti tó mo fẹ́ gbàre tèmi. rẹ́kọ̀dù kan yẹn náà gan ọ̀gá tó rẹ́ni báwa rí táàmù ti lọ. ǹjẹ́ àwọn àgbà olórin wo lẹ́jọ́ lájọṣepọ̀ rí tàbí tẹ́ pàdé rí nígbà tẹ́yìn ń ṣiṣẹ́ fújì? àwọn tá a pàdé bí ká pàdé ní ibi eré káwọn náà wá ṣeré kémi wá ṣeré. bí àwọn wo? bí Wàídì Àkàngbé àpàdé nǹkan náà. Wàídì Àkàngbé. Wàsíù Àyìndé àpàdé lódògbólú. Ebenezer Obey àpàdé nǹkan náà. Sàláwà Àbẹ̀ní àpàdé ńjẹ̀bú Àtàn. ẹ̀yin náà dẹ̀ wá ṣeré ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni omi kálukú wà lábẹ́ tó dúró láyé ara ẹ̀ pé Maito Afẹ́lẹ́lẹ́ rèé toró kìkì yín kàn gan-an. ó yẹ kó kàn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tí. báwo wá ní iṣẹ́ fújì yẹn báwo lẹ ṣe wá ń tẹ̀síwájú ń díẹ̀ àti pé ṣe ṣì wá ń díẹ̀ ń sìn. mo sì wá ń díẹ̀ náà bẹ́ẹ̀ mi ò ń ṣe pé bóyá kí n lọ ṣe jọ́ǹpù ní bí a bá lọ ṣe gbájà àwọn tó bá jẹ́ tèmi tó bá pè mí à lọ ṣeré fún wọn. so nígbà tí a bẹ̀rẹ̀ yẹn mo ń gba irinṣẹ́ díẹ̀díẹ̀ mo ń ra ìjọ kí n ra speaker ìjọ kí n ra microphone ìjọ kí n ra engine kan ìṣe títí tọ́lọ́run fi pèsè tó di pé gbogbo ìdààmú yẹn dé. bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. ó wá ṣẹlẹ̀ gangan tẹ́ ẹ tún fi yàbàrà tí mo tó ṣẹlẹ̀ gangan ni pé èmi rí i pé wọ́n fẹ́ gbẹ̀mí ni ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn. kò sí béèyàn ṣe máa rìn kórí ẹ̀ máa mì kò sẹ́ni tó máa wà láyé tí ò ní lọ́tà. wọ́n dẹ̀ ti ní tí kí ilé ò bá pa ni òde ò ní pa. tí bá lọ bí eré lẹ́nìí inú kadé kábẹ́ lọ ṣeré ńbàdàn kadé junction Ṣàgámù àbí Ògèrè tí mọ́tò takú ká ṣe kó má ṣiṣẹ́ ó wá di pé egbèrègbè pati ti lọ tán wọ́n yẹ wá ní kí làwọn fẹ́ ṣe kó wá dáhùn. ìkan tó jọ mí lójú tí mo fi wá sọ pé well ibi tẹ́ bá mi dé yìí mo gbà fọ́lọ́run tọ́lọ́run bá sì ní ṣíṣe kù àtẹ̀ra mọ́ mo lọ ṣeré ní Ṣàgámù ìjọ náà tíṣà ni ẹni tí a lọ ṣeré fún Odò Ògbólú ló ti ń tíṣ ìlú ìyá mi ibi tí mo dàgbà sí nìyẹn ó dẹ̀ ń gbókìkí mi ń bẹ̀ ló wá ní Maito ló máa ṣeré fún òun Ṣàgámù àdẹ̀ṣeré ní World Tower alẹ́ every Friday ni máa ń ṣeré ní World Tower tẹ́lẹ̀ kí n tó bọ́ sí Friday Wednesday ni mò ń lò Délé Abíọ́dún Àdáwà ló ń lo Friday ẹ̀gbọ́n ẹ̀ wá lọ sí London wọ́n wá gbé mi sí Friday so ìgbà tán dé mo padà sí Wednesday so wọ́n wá lo Friday wọn yẹn bíi ẹ̀mẹ́ta ni wọ́n wá pè mí pé Afẹ́lẹ́lẹ́ pé n padà sí Friday pé ibẹ̀ yẹn ò gbà wọn mọ́ báwọn ń lọ Ìkẹjà wọ́n wá lọ plane Ìkẹjà àtìgbà yẹn mo ti ń lo Friday ní World Tower ní Onípàánù. World Tower kan náà. bẹ́ẹ̀ ni so ìgbà tí a ṣeré mọ́jú ní World Tower yẹn àwa kó irinṣẹ́ a lọ Ṣàgámù irinṣẹ́ ta lò ní World Tower tó ṣiṣẹ́ ta kọrin ta pa fúnra wa àwa tàn títí kò ṣiṣẹ́ wọ́n tẹ̀sí ẹ̀ títí kò ṣiṣẹ́ débi pé onípatí yarí ó fọlọ́pàá mú mi lóní kan tì mí mọ́lé kan sì sí irinṣẹ́ mi pé mi ò lè kó irinṣẹ́ yẹn lọ mo wá pe ọlọ́pàá yẹn mo bẹ̀ ẹ́ pé kó jọ pé mo lérè ti fẹ́ lọ ṣe Odò Ògbólú lálẹ́ yìí pé kó ṣàánú fún mi pé màá wá rìpọ́ọ̀tù ara mi láàárọ̀ ọjọ́ kejì ló wá lòun ò ní fi irinṣẹ́ yẹn lẹ̀ o ni mo ti gbọ́
mo dẹ̀ lọ́gàá kan tó ń kórinṣẹ́ fún mi ní Ṣàgámù Bàámújírà ní Ìtúnṣokùn ní Ṣàgámù. Mo wá lọ bá ọ̀gá yẹn pé ọ̀gá nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Ìyẹn ní òkè kí ní sùúrù fáwọn tó ń lọ lórí iṣẹ́ lọ́sàn-án wọ́n máa tó dé. Kò ju bí 5 minutes àbí 10 minutes àwọn tó ń lọ lórí iṣẹ́ wọ́n ń dé. Wá ní èwo ní kí ní sùúrù pé àwọn irinṣẹ́ tó ń yìn kó dé pé irinṣẹ́ àwọn ọmọ kéékèèké yẹn ni pé òun á fún mi léyìí tó máa sáà tó senior. tó wàá pẹ́ náà mọ́tò ńlá kan dé Jàǹgó. Wá ní wọn kò máa já sínú mọ́tò tiwa, wọ́n á já irinṣẹ́ yẹn sínú mọ́tò wa. Làwa lọ bí tí a ti fẹ́ ṣeré lódò Ògbólú. Ohun tí mo fi sọ pé bí kú ilé ò pa ni tí máa dé odò Ògbólú yẹn. Àwọn kan tó ń wá sí pátì yẹn, ẹ mọ̀ pé mo sọ pé ẹni yẹn odò Ògbólú ló ti ń tìṣ. tó àwọn tòdó Ògbólú tán bá wá nínú wọn àmọ́ èyí tó jẹ́ nínú wọn wọ́n ti lọ bá onípatí pé ó lọ pé eléré mi wọ́n ti máyé tó mọ́lé ní Ṣàgámù lọ pé eléré mi àbí kò pé gbogbo eléré nìkan ni ẹni níbo lòun ti fẹ́ rí gbogbo eléré lórí ibi tí wọ́n ti ń fà yẹn. Mọ́tò wa dẹ̀ ṣe dé báyìí tó ń wò pé ṣe máyé tó náà ni máyé tó ẹ̀ wò nìkan dẹ̀ bọ́lẹ̀ lórí mi báyìí tó ní máyé tó ṣe bọ́n náà ti tiẹ̀ mọ́lé ní Ṣàgámù. Ọlọ́run ló yọ mí ẹ má wọrí kò ní ṣẹlẹ̀ àṣírí fún wọn àṣeyàn successful. Ara àwọn ìrírí tí mo tójú mi ti rí nìyẹn. Ojú ti rí tó. Ojú rí tó. ṣe ẹdúná ṣe ẹ ṣì wà nù iṣẹ́ fújì ṣá. Mo ṣì wà nù ẹ bí díẹ̀ nítorí ká ní bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ every Friday ni máa ń ṣeré ní máa ń ṣe jump but mi ò ṣe jump yẹn mọ́. Kí ló fà á tẹ́ fi ṣe mọ́? Àwọn ọlọ́pàá máa ń dà á láàmú àti pé kò sí hòtẹ́ẹ̀lì kan tó ṣe gidi fún wa láti máa ṣe àwọn hòtẹ́ẹ̀lì tó ṣe gidi wọn láwọn ò fẹ́ ariwo. Àgbàlagbà dẹ̀ lé mímí ìtúlẹ̀ lọ máa ṣeré onípákáleke. Mo ní dẹ̀ ṣì wà. Pẹ́ Ọlọ́run ló fún wa. Ìgbà wo lẹ lọ sóde eré kẹ́yìn? December last year àti ìlú náà ń ṣe. Ìlú? Bẹ́ẹ̀ni. Níbo nìyẹn? Ní odò Ògbólú. Àwọn olólùfẹ́ yín tó wá ti rí yín ti pẹ́ ọ̀pọ̀ ọ̀nù wọn náà ló ń wò pé àwọn ti rí Máyító ti pẹ́. Bẹ́ẹ̀ni àwọn míì ń pè mí lórí fóònù pé Máyító àwọn ògbóhùn ẹ̀ ń tà àwọn ò ṣe gbà. Ẹ ṣe sùúrù ẹ máa gbọ́ láìpẹ́. Àgbò tó tàdí mẹ́yìn ni. Agbára ló kágbà gbò tàdí mẹ́yìn báyìí tó dẹ̀ ń gbàgbára bọ̀. Ṣé kálẹ́ nìkan fẹ́ ní kẹ́ ṣe rẹ́kọ̀dù sí ṣó orin ṣì wà? Orin wà tí bá rẹni tó máa sponsor mi. Orí pọ̀ rẹpẹtẹ. Ìbọn tẹ̀ wọ́n bá jí mi lórin Àrẹ̀mú wọn ò lè jí mi lóhùn mi Maitama wọn ò tún lè jí mi lọ́pọlọ Àrẹ̀mú o. Iṣẹ́ Olúwa àwa máa rí di iṣẹ́ Olúwa àwòyanu ni Ọlọ́run ló ṣe fún mi Àrẹ̀mú o. Afẹ́lẹ́lẹ́ Súlèmọ̀nà bàbá Mọ́nsúrà ọkọ Gani Maitama bàbá Kúdírà. Sulaimon Afẹ́lẹ́lẹ́ Maitó Afẹ́lẹ́lẹ́. Ǹjẹ́ a ti wá rà àwọn ọmọ kan tí wọ́n dìde lẹ́yìn yín ní iṣẹ́ fújì? Àwọn bíi 2 mẹ́ta ti dìde lẹ́yìn. Káílà Àdìsá tó wà ń bàdàn ló gbèrè fún mi ó dìde. Akeem Akànbí náà dìde. Ètò yẹ kó ṣì kẹta mo bẹ́ẹ̀. Iṣẹ́ mi wo lẹ tún ṣe yàtọ̀ síṣẹ́ fújì? Iṣẹ́ tí mo tún ṣe ni pé iṣẹ́ tí mo kọ́ kápẹ́ńtà yẹn wọ́n bá gbé kọ́ńtráàtì fún mi kí n bá wọn ṣe ṣíà àbí kí n bá wọn kanlé wọ́n á gbé fún mi káwọn ọmọ sí wọ́n á ṣiṣẹ́ yẹn. Ọlọ́run ló ṣe pé mo kọ́ṣẹ́ ọwọ́ kí gbogbo eléyìí tó ṣe kínní tó yẹn ló jẹ́ tó mú oúnjẹ wá ló ń jẹ́ kí n máa. Ká ní pẹ́ ẹ̀ níṣẹ́ ọwọ́. Olúwa ẹ̀ máa pèrò sọ́kọ̀ ni. Máa pèrò àbí kó máa ṣe àrá ìsà. Ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yẹn torí mo rí bébí iṣẹ́ bàtà adínà ibi iṣẹ́ lẹ wà ẹ lọ kírun. Mo tẹ̀ tí mo lọ lé níbẹ̀ tí mo wà nílé ìgbà tí Wálé sọ fún mi pé tó bá di 4 o. Òpẹ́ náà lẹ́yìn. Àwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé tán bá fẹ́ pè yín báyìí ó ṣeé ṣe kára àwọn kan tí wọ́n ti rí yín ti pẹ́
tó ráhùn kan láti ìlú òyìnbó lọ́ndì ti sọ fún mi pé olórin kan ń jẹ́ Maito Afẹ́lẹ́lẹ́ wọ́n tún wá dárúkọ ẹnìkan náà ó dà pọ́n lẹ́nu yẹn ti jáde láyé. bẹ́ẹ̀ ni Adéníyì Àlàdé Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ wọn ẹ̀gbọ́n mi gidi Odògbólú làwọn wà. Odògbólú náà wà. Ọ̀dà ẹ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sí báyìí gbogbo àwọn tó bá fẹ́ pè yín pátá. tó bá fẹ́ pè mí ó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08035399997 08035399997. bí mo ń ṣeré mi pẹ̀lú odù orin o ẹ dákẹ́ jẹ́jẹ́ kẹ́nìbọ́dì máa sọ̀rọ̀ ọmọ Afẹ́lẹ́lẹ́ Sùlẹ́lẹ̀ mi máa gbòde orin yẹn bí dà pé ọwọ́ ọlá wọ́n fi gbá wa lójú. ẹ̀dùn bí mo ń ṣeré mi pẹ̀lú odù mi sẹ́yìn lẹ́ lórin yẹn ni. bẹ́ẹ̀ ni ẹ dákẹ́ jẹ́jẹ́ kẹ́nìbọ́dì máa sọ̀rọ̀ igi jẹ́gẹ́dẹ́. mo ṣe igi jẹ́gẹ́dẹ́ ọmọ Afẹ́lẹ́lẹ́ màtá máa lo màlúdé. orin yín ni. bẹ́ẹ̀ni mo kọrin kan gbà kan tó jẹ́ kí n máa gbọ́ mo gbọ́ lẹ́nu olórin ńlá kan mo ní idán ń lọ lóríta mẹ́ta ẹ wo dán oríta bó ṣe ń lọ idán ń lọ lóríta àwọn gbé tí wọ́n gba. ibòmíì ẹ fún wa lórin káyọ̀ǹda yìí. Ajáde kò lè périn jẹ ìwọ ni o Ajáde kò lè périn jẹ mo lérin kan pé gbogbo ọdẹ lè ní o erin kan pé gbogbo ọdẹ àwọn ta ló ń pèrè Àrẹ̀mú Afẹ́lẹ́lẹ́ àti tani pẹ̀lú Àlàyìndé Adéwálé mi kò ń ta àwọn Maito erin kan pé gbogbo ọdẹ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.